Ẹ káàbọ̀ sórí ètò wa oore ọ̀fẹ́ fún ìyípadà ní àkókò yìí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo tó ń ṣe àti òtítọ́ ọ̀rọ̀ rẹ̀ tó fi ràn wá lọ́wọ́. Ìwé Matthew orí 17, Matthew 27. Má kẹsẹ̀ kẹta sísàlẹ̀ díẹ̀. Má sọ ìtàn kékeré kan fún wa. Tí má sì ti ṣe léyìí, màá gbàdúrà. Màá tún rán wa létí àwọn ìtàn mìíràn nínú Bíbélì. Mo fẹ́ bá a sọ lórí ohun tí mo pè ní dáríjì ara rẹ. Dáríjì ara rẹ, forgive yourself. Dáríjì ara rẹ. Matthew orí 17 ẹsẹ̀ 7 Bíbélì wípé nígbà náà ni Júdásì ẹni tí ó fi hàn nígbà tí ó rí pé a dá a lẹ́bi, ó ronúpìwàdà, ó sì mú 30 owó fàdákà náà padà wá ọ̀dọ̀ àwọn olórí àlùfáà àti àwọn àgbààgbà. Ó wí pé èmi ṣẹ̀lí èyí tí mo fi ẹ̀jẹ̀ aláìṣẹ̀ hàn. Wọ́n sì wí pé kò kàn wá, máa bójútó. Ó sì dá owó fàdákà náà sílẹ̀ ní tẹ́ḿpìlì, ó sì jáde, ó sì lọ èso. Ó kúrò ńbẹ̀, kí ló lọ ṣe o? Ó lọ pokùnso. Gbogbo alámọ̀ ìtàn yìí wípé ní ìjọ́ kan fúnra Júdásì náà ló lọ bá àwọn olórí àlùfáà pé ẹ fẹ́ mú Jésù. Fi hàn yín, mú yín lọ síbi tí máa ń rìn sí. Gbogbo nǹkan ni màá ṣe tí ó fi kó sí yín lọ́wọ́ tẹ́ fi rí mú. Wọ́n lélò ní ó gbà, ó wá gbowó kékeré, 30 owó fàdákà ló fi ṣẹ́ olùgbàlà. Ní gbogbo owó ọ̀tán wọ́n mú Jésù tán lóòótọ́, ṣùgbọ́n tá a ṣàkíyèsí náà ni pé Júdásì ọ̀hún èyí owó kò ná. Lẹ́yìn ọ̀rẹ̀yìn kí ló ṣẹlẹ̀ sí? Ó para rẹ̀ dànù. Dáríjì ara rẹ kó mọ́ bá ṣe tí kò yẹ kó ṣe. Ẹ ṣé Ọlọ́run bàbá wa fún àǹfààní yìí. Ẹ ṣé fún gbogbo ọkàn tó wà lórí ètò yìí láti tẹ́tí sí ọ̀rọ̀ yín. Jẹ́ kí agbára tí ń bẹ nínú ọ̀rọ̀ rẹ kó ràn wọ́n lọ́wọ́. Jẹ́ kó ní ipa rere láyé wọn. Jẹ́ kí orúkọ Olúwa kó di gbígbéga. Ẹ ṣé fún ohun tẹ́ ó ṣe ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Àwọn òfin Bíbélì kọ́ wa pé tí ẹnikẹ́ni bá ṣẹ̀ wá, ká ṣe kí ni o? Ká dáríjì. Kólósè orí 3 ló wí bẹ́ẹ̀. Kólósè orí 3 ẹsẹ̀ 13. Ọlọ́run gbà á níyànjú pé táwọn èèyàn bá ṣẹ̀ wá, ká ṣe kí ni o? Ká dáríjì wọ́n. Bíbélì wípé ẹ máa fara dà á fún ara yín, ẹ sì máa dáríjì ara yín. Bí ẹnikẹ́ni bá ní ẹ̀sùn sí ẹnìkan, bí Kristi ti dáríjì yín, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni kí ẹ̀yin kí ó máa ṣe pẹ̀lú. Ọlọ́run pàṣẹ pé kí a ṣe kí ni o? Ká dáríjì ara wa. Jẹ́ kí kọ́kọ́ gbọ́ níyànjú pé tó wọ náà bá rántí ẹnìkan bó ṣe ń gbóhùn mi tó sọ pé ó dọ̀run kẹ́ tó yanjú ìjà yín. Kì í ṣe àṣẹ Ọlọ́run ló ń tẹ̀lé o tó ò bá ti dáríjì. A máa ka àdúrà Olúwa. Bàbá wa tí bẹ lí ọ̀run, kí a bọ̀ fún orúkọ rẹ, kí ìjọba rẹ kí ó dé. Ìfẹ́ tí ẹni ká ṣe láyé bí wọ́n ti ṣe lí ọ̀run. Fún wa lójú ọjọ́ wa lónìí. Ohun tó kàn náà ni pé dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bí a ti dáríjì àwọn tó ṣẹ̀ wá. Dáríjì àwọn tó ṣẹ̀ ọ́ torí pé òun ni ó jẹ́ kí wọ́n gan rí ìdáríjì gbà lọ́dọ̀ Ọlọ́run. Ó máa jẹ́ kí èèyàn kó rí ìdáríjì gbà. Ó máa jẹ́ kí àdúrà èèyàn kó gbà tí èèyàn náà bá lẹ́mí ìdáríjì. Ó máa jẹ́ kí ọrẹ ènìyàn kó ṣe ìtẹ́wọ́gbà. Ìwé Máàkù orí 11 ẹsẹ̀ 25. Ó fi yé wa pé nígbà tí ẹ̀yin bá sì dúró ní gbàdúrà, ẹ dáríjì bí ẹ̀yin bá ní ohunkóhun sí ẹnikẹ́ni, kí bàbá yín tí bẹ lé ọ̀run bá lè dárí ẹ̀ṣẹ̀ yín jì yín pẹ̀lú. Kí ó bá rí dáríjì gbà, kí
kádùn ààrẹ lè gbà kí lọ́wọ́ ni kò ṣe o dáríjì ó ń tọ̀hún. ṣẹ́rí ó nira àti dáríjì ṣùgbọ́n àṣẹ Ọlọ́run ni kéèyàn dáríjì ọmọlàkejì. ọ̀pọ̀lọpọ̀ wa la máa ń fẹ́ k'Ọlọ́run dáríjì wá tá a ti sọ fẹ́ tí à ń bájà pé ìyàn dáríjì ọ̀ láéláé. ìpèníjà Ọlọ́run kọ́ nìyẹn, dáríjì ó ń tọ̀hún. parí ìjà yóò yanjú pé gbàdúrà fún pé bá sọ̀rọ̀ ẹni tó mọ̀ tó ṣe ọ yẹn ẹni tí wọ́n gan ṣẹ̀ méjèèjì ẹ dáríjì ara yín. ọ̀rọ̀ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀. gbọ́ nínú tán Judas Iscariot yìí ọ̀rọ̀ mi létí pé kò pẹ́ tí Judas ṣe tí ò dá yẹn òun náà ni Pétérù náà ṣe tí ò dá. Bíbélì fi yé wa pé Pétérù ní gbogbo èèyàn bá sí ọ Olúwa èmi ò lè sí ọ láyé, èmi ò lè dàbí àwọn yòókù. mo wàásù pé ọ̀nà kan tó máa jẹ́ kéèyàn ó ṣubú kò jù gbéraga lọ pé mo sàn jẹ nìkan lọ. irọ́ ló ń pa òun tanra rẹ̀ jẹ ni. ẹ̀ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni Pétérù sẹ́ Jésù, ṣé bẹ́ẹ̀ kan péré tiẹ̀ ní Júdásì ta Jésù ọ̀hún. ṣé o mọ̀ ìmọ̀ o ṣé o mọ̀ ìmọ̀ o ṣé o mọ̀ ìmọ̀ o. ṣùgbọ́n Júdà nǹkan kan tó ṣẹlẹ̀ pẹ̀lú Pétérù ni pé nígbà tí Pétérù rántí pé òun ti ṣe tí ò dáa kò lu ara rẹ̀ pa. kí n sọ gbólóhùn yìí pé n tó rọrùn jù láti rí gbà lọ́dọ̀ Ọlọ́run ni ìdáríjì. àánú àti ìdáríjì ẹ̀ṣẹ̀ ó ló rọrùn jù láti rí gbà lọ́dọ̀ Ọlọ́run. bẹ́ẹ̀ sọ fún wọn nínú ìwé Lúùkù orí 23 ẹsẹ̀ 24. Jésù wí pé Bàbá dáríjì wọ́n nítorí tí wọn kò mọ ohun tí wọ́n ń ṣe. ìwé Jòhánù kìíní orí kìíní ẹsẹ̀ 9 ó kọ́ wa ní tó yẹ ká ṣe. ìwé Jòhánù kìíní orí kìíní ẹsẹ̀ 9 wípé bí àwa bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa ohun tá a nílò láti ṣe náà ní ká ṣe kí ni o ká jẹ́wọ́. ẹgbọ́n nǹkan tí Bíbélì sọ pé olótìtọ́ àti olódodo ni òun láti dárí ẹ̀ṣẹ̀ wa jì wá àti láti wẹ̀ wá nù kúrò nínú àìṣòdodo gbogbo. kì í sọ fún wa pé nǹkan kan tó dá mi lójú dáadáa tó rọrùn jù láti rí gbà láti ọ̀dọ̀ Ọlọ́run òun náà ní kí ni o ìdáríjì ẹ̀ṣẹ̀. ṣé rí Ọlọ́run wa Bíbélì pè ní ọlọ́rọ̀ láàánú. ṣé rí Bíbélì pè Ọlọ́run wa ní olódodo. Bíbélì pè Ọlọ́run wa ní olótìtọ́. Bíbélì sọ pé Ọlọ́run wa ó máa ń dárí ẹ̀ṣẹ̀ jì ni. irú ìdáríjì ẹ̀ṣẹ̀ wo ló sì máa ń ṣe ìdáríjì ẹ̀ṣẹ̀ pátápátá. kí ni ìdí tẹ́ fi rò pé Júdásì ó lọ para rẹ̀ dànù? nǹkan méjì ni ló ṣẹlẹ̀ sí. ìkíní ni pé kò lọ sọ́dọ̀ Ọlọ́run fún ìdáríjì ẹ̀ṣẹ̀. nǹkan kejì ni pé kò dáríjì ara rẹ̀. nǹkan yìí sì máa ń ṣẹlẹ̀ sí gbogbo wa pátápátá. ìwé Jeremaya orí 21 ẹsẹ̀ 24 yẹn ó wí pé wọn kì yóò sì kọ́ni mọ́ ẹni kìíní ẹni kejì rẹ̀ àti ẹ̀gbọ́n àbúrò rẹ̀ wípé mọ Olúwa nítorí pé gbogbo wọn ni yóò mọ̀ mí láti ẹni kékeré wọn di ẹni ńlá wọn lé Olúwa wí nítorí èmi yóò dárí àìṣedéédé wọn jì èmi kì yóò sì rántí ẹ̀ṣẹ̀ wọn mọ́. nítorí ọ̀run láti rí gbà lọ́dọ̀ Ọlọ́run ní ìdáríjì. tí Judas Iscariot bá lọ sọ́dọ̀ Ọlọ́run pé Olúwa dáríjì mi, mo gbàgbọ́ pẹ̀lú gbogbo ọkàn mi pé Ọlọ́run yóò dáríjì. ṣùgbọ́n ṣé ẹ mọ ibi tó lọ? ọ̀dọ̀ àwọn tí wọ́n fi ṣẹlẹ́yà, ọ̀dọ̀ àwọn tí wọ́n yẹ pé wọn ò ní ọ̀nà àbáyọ sọ́rọ̀ rẹ̀, ọ̀dọ̀ àwọn tí wọ́n yẹ pé ojú ẹsẹ̀ tó dọ́dọ̀ wọn kí ló ṣẹlẹ̀ sí? mọ̀ dáná bí ló jáde lọ ó sì lọ pokùnso. dáríjì ara rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ó jẹ́ àìlè wá dáríjì lọ́dọ̀ Ọlọ́run, àìlè dáríjì ara ẹni ó ti jẹ́ kọ́pọ̀lọpọ̀ ènìyàn kan gbé ìgbésẹ̀. ẹ wá yẹ kí n parọ́ fún yín tí kò dára, ẹ wá yẹ kí n parọ́ fún yín gbogbo wa láti kùnà lọ́nà kan tàbí òmíràn. ọmọ sí òbí, òbí sí àwọn ọmọ, àwọn ọ̀rẹ́ sí ọ̀rẹ́, àwọn ènìyàn sí ìdílé,
ọ̀pọ̀lọpọ̀ wa sí àwọn olólùfẹ́ wa láti ṣe tó yẹ pé ó ti bà wá lójú jẹ́ àbí láti bà wọ́n lójú jẹ́ láti ṣe ohun tí kò bójú mu. ṣùgbọ́n tó máa yà mí lẹ́nu ni pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló yẹ pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó bá ti tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ Ọlọ́run wọ́n sì tún máa gbé nínú ẹ̀bi pé ohun táwọn ṣe yẹn kò tí ì yanjú. wọ́n tún wá máa di kíní yẹn sọ́kàn tó bá ẹ̀ṣẹ̀ tẹ́lómi ti dá látọdún 10 sẹ́yìn ó ti jẹ́wọ́ rẹ̀ jẹ́ 10 lọ ó sì tún jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ náà. Ọlọ́run sọ pé máa wá jẹ́wọ́ lójoojúmọ́. nǹkan tọ́lọ́run ò fẹ́ ni pé kó o padà sínú ẹ̀ṣẹ̀ náà. ṣùgbọ́n tó rọrùn jù fún ọ láti rí gbà òun náà ni kí ni o ìdáríjì ẹ̀ṣẹ̀. jẹ́ kí n sọ tọ́ fún ọ pé Ọlọ́run yóò dáríjì. nǹkan kejì tí mo fẹ́ kó o mọ̀ ni pé Ọlọ́run kò ní kà sí Ọlọ́run ó lẹ́ṣẹ̀ wọn lòun ò ní rántí mọ́. ṣùgbọ́n nígbà tá a bá kùnà tá a bá ti ṣẹ̀ àwọn ènìyàn tá a bá ti ṣe tí kò dára tá a ti wò pé ìdí tẹ́ni báyìí tó fi kú tẹ́lómi fi jáde láyé láìpẹ́ ọjọ́ nítorí mi ni ìdí tẹ́lómi fi pàdánù iṣẹ́ rẹ̀ nítorí mi ni ìdí tí iṣẹ́ lómi fi bàjẹ́ nítorí mi ni bóyá o ti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ó da tó wá wò pé ìdí tí gbogbo nǹkan tó da yìí fi ṣẹlẹ̀ nítorí mi ni bẹ́ẹ̀ ni ló lè jẹ́ nítorí rẹ ṣùgbọ́n jẹ́ kí n sọ fún ọ pé ìrètí sì ń bẹ fún ọ pípò kò so kọ́ ló kàn. tẹ́lómi bá ti kùnà tó bá ti ṣẹ̀ àwọn ènìyàn tó fẹ́ràn rẹ̀ tàbí tó bá ti ṣe ní tí ò da kò ní dáríjì ara rẹ̀ yóò wá bẹ̀rẹ̀ ìwàkiwà. ìwà kìíní ni pé yóò wá bẹ̀rẹ̀ sí mutí kó lè máa gbàgbé tó ṣẹlẹ̀ ìgbọ́n tí bá tún ti dá ọ̀rọ̀ yẹn ni ó tún rántí. ẹlòmíì yóò wá sá kò ní kópa nínú nǹkan rere mọ́. ẹlòmíì yóò sá kò ní jẹ́ olótìtọ́ mọ́. ẹlòmíì nǹkan tí wọ́n máa ń ṣe tó tún máa ń dùn yàn ni pé lẹ́ẹ̀kan tó bá ti bọ́ sínú ẹ̀ṣẹ̀ wọ́n ti tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ wọ́n tẹ̀ ní ẹlòmíì tẹ̀ ní tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ ẹ mọ̀ tó ń ṣe pé Ọlọ́run kú ṣe mo kú ti dẹ́ṣẹ̀ ẹ̀jẹ̀ máa dẹ́ṣẹ̀ lọ. ẹlòmíì yóò rora rẹ̀ pé Ọlọ́run ò lè lòun mọ́. ẹlòmíì ní tí ó ṣe ni pé yóò lọ pokùnso bíi Judas Iscariot. Judas dẹ́ṣẹ̀ Pétérù dẹ́ṣẹ̀ ìkan lọ pa rẹ̀ dànù ìkan ronú pìwàdà èyí tó pa rẹ̀ dànù ó ṣe kí ni ó ṣègbé èyí tí ó ronú pìwàdà tó padà sọ́dọ̀ Ọlọ́run ṣe kí ni ó Ọlọ́run dáríjì kì í kàn ṣe pé Ọlọ́run dáríjì nìkan ṣùgbọ́n Ọlọ́run tó ayé ẹ̀ ṣe. gbọ́ mo ti pè ọ́ níjà pé kó o dáríjì àwọn tó ṣe ọ́ gbọ́ mo ti sọ fún ọ pé ìtọ́rọrùn láti rí gbàjù òun náà ni pé ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. ìgbà jẹ́ kí n tún sọ nǹkan tó lágbára kan o nílò láti dáríjì ra rẹ. yé gbé nínú ẹ̀bi ọkàn yé gbé nínú bíbára rẹ nínú jẹ́ yé gbé nínú ìkorò tó ti kọjá má lọ kó sínú ọtí mímu má lọ kó sínú ọkàn pípa mi má lọ kó sínú ẹ̀rù àti wá dáwọ́lé nǹkan míì láti ṣàṣeyọrí yóò wá nira fẹ́lòmíì nítorí pé wọn kò kì í dáríjì ara wọn. àwọn ẹ̀gbọ́n Jósẹ́fù nígbà bàbá wọn kú tán wọn á tún sáré lọ bá torí pé wọ́n ti rò pé yóò wá pa àwọn yóò gbẹ̀san. ó lẹ́yìn mọ̀ fún ibi Ọlọ́run mọ̀ fún ire èmi mà ti gbàgbé lẹ́yìn. ẹ ṣàkíyèsí àwọn ẹ̀gbọ́n Jósẹ́fù yẹn wípé tí nǹkan kékeré kan bá ti ṣẹlẹ̀ báyìí wọ́n tún bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nípa bí wọ́n ṣe ta Jósẹ́fù pé ọmọ sì bẹ̀ wá àdá lóhùn ní tó jẹ́ kí nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa máa ṣẹlẹ̀ sí wa ni ní tó jẹ́ kí ìyàn ń múnu torí pé gbogbo yín máa gbàgbọ́ pé Ọlọ́run kì í dáríjì ni. àwọn gbàgbọ́ pé Ọlọ́run yóò máa kà sí wa lọ́rùn lọ ni ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀. ìgbẹ́ tó burú jáì ni pé àwa gan fúnra wa a ò gbé kúrò lọ́kàn. orin Dáfídì ìkẹtàléní ọgọ́rùn-ún orin Dáfídì ìkẹtàléní ọgọ́rùn-ún ẹ kí n bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kẹwàá ẹsẹ̀ kẹjọ kọ́kọ́ sọ pé Olúwa ni aláàánú àti olóore ó lọ́ra àti bínú ó sì pọ̀ lí àánú. ẹsẹ̀ kẹwàá ń pé òun kì í ṣe sí wa gẹ́gẹ́ bí iṣẹ́ wa bẹ́ẹ̀ ni kì í san fún wa gẹ́gẹ́ bí àìṣedéédé wa. tọ́lọ́run bá ń san tàbí tó bá ń ṣàmì ẹ̀ṣẹ̀ kò sẹ́ni tó lè dúró. mẹ́rin sọ ní ẹsẹ̀ kejì pé nítorí pé bí ọ̀run ti ga sí ilẹ̀
bẹ́ẹ̀ ni àánú rẹ̀ tóbi sí àwọn tí ó bẹ̀rù rẹ̀. Ọlọ́run sì láàánú lọ́wọ́. Tó o bá ti ṣẹ̀, tó já àwọn ènìyàn kulẹ̀, tó já ara rẹ̀ kulẹ̀, tó já Ọlọ́run kulẹ̀, tó já gbogbo nǹkan kulẹ̀, kọ́kọ́ jẹ́ kó wá sí ọlọ́kàn pé ìjọ kàn lódìdí ni pé lọ sọ́dọ̀ Ọlọ́run fún ìdáríjì ẹ̀ṣẹ̀. Jẹ́ kó sì yí ọ pé olóòótọ́ àti olódodo ni láti dáríjì ọ, pé kò sì ní kà sí Ọlọ́run, kò sì ní wùwà sí ọ gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ rẹ ṣe rí. Nǹkan kejì yìí, gbàgbọ́ pé Ọlọ́run ṣe kí ni ó ti dáríjì ọ. Tó bá jẹ́ pé ènìyàn ló ṣẹ̀, yàtọ̀ sí pé ó lọ sọ́dọ̀ Ọlọ́run fún ìdáríjì, tó bá jẹ́ ẹni tó lè rí ni, tó bá jẹ́ ẹni tó lè pè ní, bá wọn sọ̀rọ̀. Má ṣe àwáwí níbi bíbá wọn sọ̀rọ̀. Tó bá fẹ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ fọ́lọ́run gan, má ṣe àwáwí pé obìnrin tó fi sí mi ń ló jẹ́ kí n ṣìwàwù, òun ló jẹ́ kí n ṣọ̀rọ̀ sọ, rárá, òun ló jẹ́ kí n ṣe. Ọlọ́run ṣàánú fún mi, mo ti ṣẹ̀, ohun tí mo ṣe rè kò bá ọ̀rọ̀ rẹ mu, kò bá ìfẹ́ rẹ mu. Bá lọ sọ́dọ̀ arákùnrin rẹ tàbí arábìnrin rẹ, arákùnrin, arábìnrin, ẹ má bínú. Mo ní àwáwí kankan, mo jẹ̀bi. Ẹ dákun, ẹ dáríjì mi. Yorùbá ní ẹni tó bá mọ ẹ̀ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ kí ni wọ́n ì pẹ́ lórí ìkúnlẹ̀. Bó wá dáríjì ọ́, ó kù sí lọ́wọ́. Bí ó dáríjì ọ́, ó kù sí lọ́wọ́. Ìwọ lọ sọ́dọ̀ Ọlọ́run kó o tọrọ dáríjì. Ìwọ lọ sọ́dọ̀ ń tàn, lọ sọ́dọ̀ bàbá rẹ, lọ sọ́dọ̀ ìyá rẹ, lọ sọ́dọ̀ àwọn ẹ̀gbọ́n rẹ, lọ sọ́dọ̀ àwọn àbúrò rẹ, lọ sọ́dọ̀ olólùfẹ́ rẹ, àwọn èèyàn tó ti ṣe nǹkan tó sì mọ̀ pé torí nǹkan tó ṣe ló fà wọ́n sí irú ipò tán wà. Tọrọ dáríjì ẹ̀ṣẹ̀. Ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà lèṣù yóò wá máa mú àwọn èrò pé ó jẹ̀bi, ìwọ lálákòóbá, ìwọ lọ dáadáa, ìwọ nírú báyìí, ìwọ nírú báyìí, yóò máa mú wá ní gbogbo ọgbà. Nígbà tó ti dárí ẹ̀jẹ̀, tó ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ lálákọ̀ọ́kọ́ ìní ọ̀kọ̀ọ̀kan ti sọ fún ọ pé ṣé pọ́dọ̀ ti dárí jì ọ náà nù. Níwọ náà ṣé kò ti tán náà nù. Ọ̀pọ̀lọpọ̀ la ń rò pé in tó jẹ́ káwọn òbí wa kúkú àìtọ́jọ́ òun ni pé torí ìwà wa ni. Tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ kó gbàgbé rẹ̀, má lọ bókù sọ̀rọ̀ o. Ẹlòmíì yóò tún máa ṣe nǹkan kan tí ò bójúmu, yóò tún gba bí sàárè lọ. Ọlọ́run ò kú. Sórí tí àwọn èrò yẹn bá wá bẹ̀rẹ̀ sí wá, tí àwọn nǹkan bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ sí wá sí ọlọ́kàn, lóòrò Ọlọ́run pé Bíbélì sọ pé Ọlọ́run ò ní í ṣe sí wa gẹ́gẹ́ bí ìwà wa. Lóòrò Ọlọ́run kó jẹ́ kó yé èṣù pé olóòtítọ́ àti olódodo lọ́lọ́run tí wọ́n ń sìn, ó sì máa dáríjì ni. Lóòrò Ọlọ́run kó fi ṣe kí ni o, kó fi fìdí àmúlẹ̀ pé wò ó, kò sí ìyọnu. Ọlọ́rọ̀ láàánú lọ́lọ́run. Ó ti ní tí n bá ti jẹ́wọ́, òun ó dáríjì mi. Nǹkan karùn-ún tí mo fẹ́ sọ fún wa, mo sọ fún wa pé wá dáríjì lọ́dọ̀ Ọlọ́run, gbàgbọ́ pé ó ti dáríjì ọ́, tó wá já àwọn ènìyàn ní bá wọn sọ̀rọ̀. Mo ní tẹ́ṣù bá ti mú èrò yẹn wá wípé báyìí ni lọ ọ̀rọ̀ Ọlọ́run. Nǹkan karùn-ún ni pé wọ́n padà sínú ẹ̀ṣẹ̀ yẹn. Bọ́pọ̀lọpọ̀ gbàlẹ́ran ara tún máa gbé ọ ṣubú tó padà sọ́dọ̀ Ọlọ́run. Bọ́ kì í ṣe pé torí ní tó ti ṣẹlẹ̀ lógún ọdún mẹ́ẹ̀ẹ́dógún, ní tó ti ṣẹlẹ̀ kó tó gba Jésù, ní tó ti ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tó gba Jésù tó ti pẹ́pẹ́pẹ́, wọ́n jókòó lé lórí. Ẹ̀ṣẹ̀ àwọn bàbá mi, akọ́ pé àwọn bàbá Jésù pé àwọn ọmọlẹ́yìn kan pé wọn ò ní parú ìwé bẹ́ẹ̀ mọ̀ ní Ísírẹ́lì. Lu ọ̀rọ̀ Ọlọ́run, tó bá tó wá lu ọ̀rọ̀ Ọlọ́run tán láti ṣẹ́gun èṣù, láti pa lẹ́nu mọ́, in tó kàn náà ni pé tiraka láti jẹ́ orísun ìbùkún padà. Ronú sí tó lè ṣe tó jẹun tó dára láti ràn ẹlòmíì lọ́wọ́. O lè jẹ́ orísun ìbànújẹ́ fẹ́ nìkan, kó kọ́lọ́run sì tún yí ayé rẹ padà báyìí láti jẹ́ orísun ìbùkún sí ẹlòmíràn. Dìde padà lórí ẹsẹ̀ rẹ torí pé Ọlọ́run fẹ́ lù ọ́. Dìde padà torí pé Ọlọ́run fẹ́ tẹ̀ ọ́ síwájú.
Dìde padà kó mọ̀ pé Ọlọ́run ó ti gbàgbé ní tó ṣẹlẹ̀ yẹn, ìgbà ìmọ̀ lọ́lọ́run fojú dá. Wá sọ́dọ̀ rẹ̀ padà kó wá múra rẹ̀ lọ́kùnkúndùn, yóò lù ọ́. Ìwọ tí ìdílé rẹ ti bàjẹ́ tẹ́lẹ̀ nítorí nǹkan kan tó ṣe, ìwọ tó yẹ pọ̀nà àwọn ọmọ rẹ ti dàrú nítorí àwọn nǹkan kan tó ṣe, wá dáríjì ẹ̀ṣẹ̀, padà sọ́dọ̀ Ọlọ́run. Tó bá sì padà sọ́dọ̀ Ọlọ́run yẹn, bọ́ sínú nǹkan tó dára, bẹ̀rẹ̀ sí ṣe tó dáa padà. Má sọ pé ó ti tán fún mi náà nù. Paul wà ńbẹ̀ ńgbà tí wọ́n pa Stefanu. Ṣé ẹ rádúró èèyàn tọ́lọ́run gbàlà? Àwọn ìjìyà kan wà téèyàn lè là kọjá, àwọn ìgbàlílé kan wà téèyàn lè là kọjá, ṣùgbọ́n síbẹ̀ ó sì wúlò. Ọlọ́run sì ní ètò fún ọ, Ọlọ́run sì ní èrò rere fún ọ, Ọlọ́run sì ní nǹkan kan tó fẹ́ fayé rẹ ṣe. Má lọ para rẹ bí Judas Iscariot tó. Dáríjìra rẹ. Sunkún kíkorò níbi tó yẹ kó o ti sunkún kíkorò, kó o sì padà sẹ́nu iṣẹ́, kó o wúlò padà. Ó ṣeéṣe kó o má lè ṣerú ètò ń ṣe tẹ́lẹ̀ mọ́. Bóyá olùṣọ́ àgùntàn ni ọ́ tó ti dẹ́ṣẹ̀, àwọn nǹkan míì wà tọ́lọ́run lè gbà lù ẹ́, ṣá má padà sínú rẹ̀ mọ́. Ṣùgbọ́n dáríjì ẹ̀ṣẹ̀ kìíní tó o nílò òun ni pé kí Jésù jẹ́ olùgbàlà rẹ. Tí Jésù ò bá ti di olùgbàlà ọkàn rẹ, kò sírú iye ìdáríjì ẹ̀ṣẹ̀ tó gbà tí yóò ṣiṣẹ́. Bó ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ láì gba Jésù lólùgbàlà, kò sí ìdáríjì fún ọ. Torí ẹ̀jẹ̀ Jésù Kristi ló ń fọni mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀. Ìwọ tó wá ti gba Jésù yẹn, má jókòó sínú ẹ̀bi. Dáríjì ara rẹ. Dáríjì ara rẹ. Báwo tó ti gba Jésù lónìí. Mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ lèmi àti ẹ. Mọ̀ pé nítorí ẹ̀ṣẹ̀ wa jẹ̀bi ikú ọ̀run àpáàdì. Mọ̀ pé ìfẹ́ Kristi hàn sí wa ní èyí pé nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀, Kristi kú fún wa. Ikú orí igi àgbélébù, ẹ̀jẹ̀ tá a ta sílẹ̀ níbẹ̀, sísin àtàjíǹde, ó san gbèsè ẹ̀ṣẹ̀ wa pátápátá. Tó bá fi ìgbàgbọ́ rẹ sínú ikú yẹn, sísin àtàjíǹde Jésù yẹn, bí lè sọ pé ó di ọmọ Ọlọ́run, ó ní ìyè àìnípẹ̀kun. Kàtẹ́rì rẹ bá kó sọ fún Jésù pé mo mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni mí, ṣàánú fún mi, gbà mí là lónìí, kó sì ràn mí lọ́wọ́. Tó bá ti sọ bẹ́ẹ̀ pé mo gbàgbọ́ pé torí mi ló ṣe kú, ó ti wá sínú ayé rẹ nù. Fún ẹ̀yin tí ẹ ti jẹ́wọ́ yìí, mo fẹ́ kí yín kú oríire. Ṣùgbọ́n ìwọ tó ti dáríjì ara rẹ, mo fẹ́ gbàdúrà pẹ̀lú rẹ. Tẹ́rì rẹ bá níbẹ̀ yẹn, Ọlọ́run ẹ ṣé torí pọ́rọ̀ yín yè koro. Àwọn ọkàn yìí wọ́n ń gbé nínú ẹ̀bi ogún ọdún mẹ́ẹ̀ẹ́dógún, 30 ọdún sẹ́yìn. Ọ̀pọ̀lọpọ̀ ló ti kó sínú àwọn nǹkan míì nítorí àṣìṣe ẹyọ kan tán ti ṣe tẹ́lẹ̀. Ọlọ́run tó ní agbára, fọwọ́ ọ̀tún agbára rẹ fà wọ́n jáde kúrò nínú ẹ̀bi àwọn ọdún tó ti kọjá. Jẹ́ kí wọ́n lè dìde padà, kí wọ́n sì padà sáàrin gbogbo ìfẹ́ rẹ̀. Ògo ni forúkọ mímọ́ yín. Jésù Olúwa wa, àmín. Yóò wù mí láti lè bá yín sọ̀rọ̀, láti lè gbà yín níyànjú, láti lè tún kọ́ yín ní ọ̀rọ̀ Ọlọ́run sí lórí ọ̀rọ̀ yìí. Ẹ lè pè mí lórí 07038085652 tàbí 07087682122 tàbí 07055307492. Má gbàgbé o, ọlọ́rọ̀ láàánú lọ́lọ́run, yóò dáríjì ọ́. Ó dàbọ̀. Adùn nílé tiwa, gbọ̀ngbọ̀n rẹ̀ yóò gba ọ̀run kan, ayé ò gbọ́ pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní ìgbẹ́kẹ̀lé mi. Jésù kú fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá.
gbẹ́kẹ̀lé mi.